lónìí. Olórí láàfin Kúnlé Afọ́d ni Désọ́lá Afọ́d àpéká ni mò ń sọ. Désọ́lá okú ẹdun owó mama boys okú ìyẹ̀dùn aláṣẹ àtọ́darí iléeṣẹ́ Désọ́lá Afọ́d Kids àfíjú aláǹkárá ni brand ambassador fún gbogbo tí ń jẹ́ iléeṣẹ́ Lee Essentials pátápátá brand ambassador Empire Collection mọ̀mísí omi ayọ̀ owó mama Desire ọlámàmá ìmọ̀dọ́lá mọ́mí yíyẹ ní tèmi. Aya wọn ní Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ wọn ní Mùṣín ọmọ wọn lẹ́gbàá alákọ̀mọ́ Lisa bí ọmọ gbòǹgbò àkàlà. Àpẹkẹ́ mo bọ́ ọdún pẹ́ kó o tún rójú ráàyè ṣètọ́dún yìí. Kì í kúkú ṣe mímọ̀ ṣe rẹ̀ ń bá àánú lórí gbà. Ń bá ìmọ̀ye èèyàn ló ṣọdún tó lọ tí wọ́n sì ti bọ́dún tó lọ rìnrìn àjò alọ́ọ̀dẹ. Désọ́lá o ṣùgbọ́n tiẹ̀ ò rí bẹ́ẹ̀. Owó mama boys ń bá pọ̀ ogun ló ti là kọjá tẹ́lẹ̀dùmarè ò sì jí obógun lọ. Àpẹkẹ́ àwọn ọ̀tá rẹ̀ rò pé ó bógun lọ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Olúwa dára. Ambassador Désọ́lá o ogun ayé ò ní borí tiẹ̀ tọmọtọkọ. Ẹni bá ní ọ̀la kó o mọ̀ dé ó ń tàn lọ òní dé bá. CEO Désọ́lá Afọ́d Kids ẹni bá ní òṣòwò kó o mọ̀ jèrè olúwa rẹ̀ ni ó ṣòwò sọ́ọ̀tì. Olórí Kúnlé Afọ́d ẹni bá ní kílẹ̀ rẹ̀ ó tú ó ń tàn ní ibùjókòó rẹ̀ ó dàrú pátápátá. Owó mama boys ò ní ṣe yé pa lórí ọmọ láṣẹ Èdùmàrè. Olórí láàfin Kúnlé Afọ́d gbogbo tó ń ṣe tó fi ń wù Kúnlé Elédùmarè ò ní jẹ́ oṣù aṣọ láṣẹ Èdùmàrè ẹwà ara rẹ̀ ò sì ní dòbu. Mọ kí ẹ ó jàre ọmọ wọn ní Mùṣín. Àpẹkẹ́ ìwọ lọmọ ní Mùṣín àjínà ọmọ ní Mùṣín ànádòru. Ẹ̀yin lọmọ ìwòye ṣẹ̀ṣẹ̀ níbà. Désọ́lá o ẹ̀yin lọmọ fẹ́ jáyé já ọmọ sìkìtì ọmọ òrógbà ọmọ ọlọ́ta odò. Wọ́n wá nílé bàbá tóbi lọ́mọ Désọ́lá wọn níṣẹ̀lẹ̀ ró dẹ́dẹ́ wọ̀ mí. Ẹ̀yin lọmọ mẹ́mú ògbé mi. Àpẹkẹ́ wọ́n wá ní bónílé ọ̀bá sùn nílé bàbá tóbi lọ́mọ ṣe ní pẹ́lẹ́ ìkùlé títí kì í ṣe bí ìtọ́lẹ̀ o. Bó pẹ́ títí lẹ́yìn ìkùlé ṣe lórun àmọ́ ọmọ nílé yín lọ ni. Ẹ̀yin ọmọ ìgòmòdì ọmọ fẹ̀lẹ̀jà. Désọ́lá o wọ́n nílé bàbá tóbi lọ́mọ náà tí ìfọbìnrin fọ́kọ tó wù. Ẹ̀yin ọmọ sọ́lọ̀ sí i mọ kí ẹ ó jàre ọmọ àpẹnà owó ọmọ àpẹnà ọ̀la. Ó sì ní nílé bàbá tóbi lọ́mọ ṣẹlẹ̀ bọ́ lọ́wọ́ tọ́jú owó ń bẹ̀. Ṣé lóòótọ́ ni owó mama boys? Olórí láàfin Afọ́d wọ́n lẹ́yìn tún lọ́mọ wọn lẹ́gbàá alákẹ́mọ̀ Lisa bí ọmọ gbòǹgbò àkàlà. Ẹ̀yin lọ́mọ eríjogún ọlá àṣẹ wòm lọ́rọ̀ òkè onílé alákẹ́jọ bí nàm lọ́rọ̀ òkè nílé bàbá tóbi lọ́mọ. Bàbá márùn-ún ní bálòdì ẹ̀gbẹ́ alákẹ́ oníbàárà ọba ní àbúrò ọba ní. Alákẹ́ ẹ̀gbá kọ́ṣẹ́ ń bẹ lálàáfíà ara ń bọ́ba ní í ṣe. Àpẹkẹ́ ìlú bàbá tóbi ọlọ́mọ ni mo ti ní òfìdí ọ̀rọ̀ hàn mí ń já sí. Wọ́n ní gúnyán lẹ́bẹ̀ bẹ́ẹ̀ kí n sírò kàmìnìjọ. Mo kúkú gúnyán lẹ́bẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ mo sírò kàmìnìjọ. Ṣùgbọ́n pẹlẹbẹ igi lásán náà bàbá tóbi ọlọ́mọ gbẹ́lẹ̀ ńlá. Àṣẹ nam lọ́rọ̀ òkè onílé alákẹ́jọ bí. Wòm lọ́rọ̀ òkè nílé bàbá tóbi ọlọ́mọ. Aya Kúnlé Afọ́d ó jẹ́ mọ́ ti padà lẹ́yìn mi ó tún dilé olówó orí rẹ̀ bàbá àwọn ọmọ rẹ̀ ìdùnnú rẹ̀ ẹyinjú rẹ̀ tí ò ní fọ́ láíláí the cream behind the shyness the honey in your tea.